ìlúmọ̀ọ́ká òṣèré la porúkọ ètò yìí MC Efolo ìyẹn Abdulateef ló ṣe agbátẹrù ètò náà. Ó ní ká máa mú àwọn òṣèré wá kẹwàá ọmọ wọn. Ìlúmọ̀ọ́ká òṣèré tẹ̀ ń wò lẹ́yìn mi orúkọ ẹ̀ ní Lanre alias The Blue. Ó ti di ìlúmọ̀ọ́ká nínú àwọn òṣèré. Èyí táwọn wò lẹ́yìn wa yìí náà pè ní Ìfọ̀yìn. Ó ṣe fún ìlú ẹ̀ láti gbé ìlú ẹ̀ lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú olórin lẹ́nìí ní ìsìn kákọrin ká máa fi ṣe èlò ìṣayé lamọ̀. Àṣorin fúlù wa láti lè gbé ìlú wa lárugẹ. The Blue eléyìí ó yàtọ̀. Ẹ jẹ́ yín tí jẹ́ ń bẹ̀ ibi sẹ́mi gbádùn tí mo kẹ́yìn náà gbádùn òun mo fẹ́ play ẹ jẹ́ gbádùn ẹ̀. Ìfọ̀yìn mo túra bí mi sí ibi ni mo ti ka ABC ohun tó ń jẹ́ kọ́mọ ó já àti kékeré láti ń tọ́lá wọ́n sọ pa máa ń jà wọ́n lálá gidi ọmọ tí ó jà ó ṣe máa ṣara gírí. Ìfọ̀yìn no like òbẹ́ Ìfọ̀yìn no like wàhálà o Ìfọ̀yìn yóò ń dédé jà. Yes sir, ìlúmọ̀ọ́ká olórin wa ní Ọ̀sọ́lọ́ TV lónìí òun náà láti mú wá yìí o. The Blue náà ni ìlúmọ̀ọ́ká olórin tí gbogbo ayé ń gbádùn. Tó bá dìgbà míì àtúmọ̀ mú mi wà fún yín. Abdulateef Efolo náà ní í ṣe agbátẹrù ètò yìí ní gbogbo ìgbà. Kásùnmù Ìṣọ̀lá lórúkọ tèmi. Ẹ ṣeun o tẹ̀ ń gbádùn wa. Ẹ lẹ́mbẹ̀ẹ́ kú kàlẹ́. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa. Ó béèrè question, máa fún ẹ lánsà. Mo lo stubborn, ó ṣe wánsà. Alóore, alẹ́. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.